dájú wọnú ayé wa ní ọjọ́ ìkẹyìn ká lè fi jọba àwọn ṣe rè jẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. A kí ara wa wípé mo kí gbogbo ọmọ Ọlọ́run àti onígbàgbọ́ káàkiri àgbáyé fún àsìkò ìrònúpìwàdà yìí ní orúkọ Jésù Kristi tọdún ìkòdí jẹ́ àṣemọ fún wa. Èní ní ìrìn àjò náà pé mọ́kàndínlógún tí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò àkókò àánú náà. Ohun tí a ó rán wa létí ni ẹ̀ṣẹ̀ oṣó tàbí àjẹ́ ṣíṣe láti lè di olówó ọlọ́rọ̀ tàbí ṣe iṣẹ́ ibi gbogbo. Olúwa yóò dáríjì wá. Ẹ̀ṣẹ̀ yìí òun ló kárí ayé ń sìn. Ló kárí ayé rẹpẹtẹ ń sìn. Ní àtijọ́ àwọn àgbàlagbà lágbọ̀n wípé wọ́n máa ń ṣẹ́ṣó. Àwọn àgbàlagbà lámọ̀ pé wọ́n máa ń ṣẹ́ṣó tó ń fẹ́ di ọlọ́lá láyé àtijọ́ máa ń pè ní lùkúdì. Wọ́n á ló gbé lùkúdì mi. Àgàgà kínú ẹni yẹn kó máa tóbi kó máa ga sókè. Wọ́n á ló ti lọ ṣògùn owó. Ṣùgbọ́n láyé tá a wà yìí àti sọ lórúkọ kí náà pé Yahoo plus, because kò sẹ́ni tó máa ṣe Yahoo plus tí ò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn. Kò sí bó sì lè ṣe, kò sí ọ̀nà tó lè gbégbà torí pé iṣẹ́ ìjọba òkùnkùn ni. Lórúkọ Jésù bàbá yóò dáríjì wá. Ìwà wọ̀bìà láti di olówó nítorí kíni náà ni à ń ra mọ́tò ńlá, à ń gbóbìnrin, à ń kọ́lé ńlá, à ń jẹun tó wù wá. Sótán lẹ́yìn gbogbo yẹn kí ló kàn? Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ mọ̀ wípé láàárín àwọn tí wọ́n ṣe iṣẹ́ oṣó yìí tí wọ́n wọnú ẹgbẹ́ àjẹ́ wọnú ẹṣẹ́ oṣó yìí láti ṣẹ́ṣó tàbí láti ṣe iṣẹ́ ibi, ọjọ́ iwájú wọn náà ń bàjẹ́. Ẹ̀ṣẹ̀ yìí jẹ́ ẹ̀ṣẹ̀ tó jẹ́ ìríra sí Ọlọ́run. Ọlọ́run kórìíra ẹ̀ gan. Oṣó àti àjẹ́ bí wọ́n nìkan sọ wípé ẹ má ti jẹ́ kí àjẹ́ kó wà láàyè. Gbogbo alámọ̀ lóranú ti kí lórúkọ ìyá yìí Jésébẹ́lì. Gbogbo alámọ̀ tí ohun tó gbẹ̀yìn ẹ̀ torí pé ó rò pé ó ní agbára tó lo agbára yẹn ó lò lórí àwọn èèyàn nígbà tí ọkọ ẹ̀ wà ní lórí gẹ́gẹ́ bí ọba Áhábù. Ó lò ó tòdò ẹ̀ṣẹ̀ tó bẹ̀ ti pa èèyàn. Ìgbẹ̀yìn ẹ̀ ń kọ́ kí la sọ fún ẹni tó ṣe gbẹ̀yìn? La sọ fún wípé bí ajá ṣe lá ẹ̀jẹ̀ Nábótì bẹ́ẹ̀ lajá náà yóò lá ẹ̀jẹ̀ tiẹ̀ ní ìgboro. Ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀? Ó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra púpọ̀ púpọ̀ nítorí pé tá bá wo ìwé mímọ́ ìwé Gálátíà orí 5 ẹsẹ̀ 20 tó sọ wípé tá bá bẹ̀ láti ẹsẹ̀ 21 ó ní ǹjẹ́ àwọn iṣẹ́ tí ara fi ara hàn tí ṣe wọ̀nyí panṣágà, àgbèrè, ìwà èrí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀. Ó tẹ̀síwájú ẹsẹ̀ 21 pé àrán kan, ìpànìyàn, ìmọtípara, ìrédòrò àti irú wọn ni àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀. Ẹgẹ́ mo ti wí fún yín pé tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba ọ̀run. Oṣó tàbí àjẹ́, àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò ṣe kíni? Kì yóò jogún ìjọba ọ̀run. Ìwọ tó fẹ́ dé ìjọba ọ̀run gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ tí irú agbára yìí bá wà lára ẹ, tí irú yẹ wà nínú irú ẹgbẹ́ báyìí, àkókò tó fẹ́ láti ronú padà láti yẹra nítorí pé o ò lè rí Ọlọ́run, o ò lè rí ìjọba ọ̀run wọ̀ gẹ́gẹ́ bí ìwọ́n ṣe sọ nìyẹn. Tọ́ba tún sọ ní tọ́ba wo ìwé Ìfihàn orí 21 ẹsẹ̀ 8 ó tún sọ fún wa níbẹ̀. Ó ní ìwé Ìfihàn orí 21 ẹsẹ̀ 8 sọ fún wa ní pé ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí a fi iná àti sùfù jó, tí fi iná àti sùfùrù jó, èyí tí ṣe ikú kejì. Nígbà tí èèyàn bá kú ní ayé yìí, ikú kan tó wà fún un.
escape ikú kejì ẹni wípé láti ayé yìí lọ kó yíwà ẹ padà kó ronúkúwàdà lórúkọ Jésù bàbá yóò dáríjì wá. Ìwà ẹwọ bíà ojú kòkòrò tó mú ọ̀pọ̀lọpọ̀ lọ wọnú ẹgbẹ́ kẹgbẹ́ láti di ọlọ́lá láti di ọlọ́rọ̀ Ọlọ́run lọ́wọ́ sí ó jẹ́ ìríra sí Ọlọ́run alààyè. Mo gbàládùra lórúkọ Jésù Kristi ẹ̀mí Ọlọ́run yóò máa bá wa gbé o, ẹ̀mí Ọlọ́run yóò máa wọnú wa o. Jọ̀wọ́ ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi ní wákàtí yìí tí irú ìwà ẹ bá wà ní ọwọ́ rẹ tí o bá wà nírú ipò báyìí tètè ronú pìwàdà bẹ̀bẹ̀ fún àánú. Ọlọ́run ṣetán láti dáríjì ẹ́ nítorí kó sọ wípé Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí o ronú pìwàdà. Ó dẹ̀ sọ fún wa wípé bí ẹ̀ṣẹ̀ rẹ tilẹ̀ gbọ́n bí àlàárì bó tilẹ̀ gbọ́n bí iná tàbí tó ń rẹ̀ dẹ̀dẹ̀ bí àlàárì ó ní ìwọ ṣáà jẹ́wọ́ rẹ̀ òun yóò ṣe kí ni òun yóò dáríjì wá. Tó bá tilẹ̀ di irú agbára bẹ́ẹ̀ tó dẹ̀ ṣetán láti jẹ́wọ́ rẹ̀ láti fi sílẹ̀ láti jọ̀wọ́ rẹ̀ fún ayé Ọlọ́run ṣetán láti dáríjì ẹ́. Mo gbàládùra lórúkọ Jésù Kristi Násárẹ́tì ẹ̀mí òkùnkùn kò ní bayé wa jẹ́ o, ìjọba ọ̀run kò ní bọ́ lọ́wọ́ wa o. Mo gbàdúrà fúnra ẹ bẹ̀bẹ̀ fún àánú lórí ẹ̀ṣẹ̀ yìí Ọlọ́run kó jọ nínú àánú rẹ̀ kó ṣàánú fún wa. Mo gbàládùra ní àkókò ìrònúpìwàdà yìí ẹ̀mí ìrònúpìwàdà tòótọ́ Olúwa Ọlọ́run alààyè kò ní jẹ́ kó fi wá sílẹ̀ o. Ẹ jẹ́ ká kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí ó ti wù kó kéré mọ́ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ jẹ́ torí ó ní sọ wípé gbogbo àìṣòdodo gbogbo ẹ̀ṣẹ̀ ni. Nítorí ìdí èyí ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká ronúpìwàdà. Àkókò ìrònúpìwàdà láwà yìí a lè má ní second chance mọ́ bíi ti Nebukadnesari, a lè má ní second chance mọ́ bí olè ọwọ́ ọ̀tún. Torí ìdí èyí ó tọ́ fún mi àti ẹ̀ ní àkókò yìí láti ronúpìwàdà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. A ò ní jẹ̀bi o, ẹ̀mí ló padà lórúkọ Jésù bàbá yóò fi fún wa. Ayérayé Ọlọ́run ti wá àwábíọ̀ nínú àánú rẹ ẹ̀mí lórúkọ àtòótọ́ Olúwa fi fún wa ní ọjọ́ ìkẹyìn. Má jáde ẹnìkan sílẹ̀ orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 hallelujah bí iye ó sànà. Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá. Olúwa mẹ́kún
Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi, Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹ eré ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn ń fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yí wa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti àwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra, o dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ o rántí àánú. Dá àwa ènìyàn rẹ sí, Olúwa rere, dá wa sí, má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ, wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó sọ fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà.
ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna.